ọ̀pẹ́ ní kékùkù mẹ́mú wà pọ̀n. ẹ̀yin rẹ̀ tó pọ̀n wáyà yóò. wàdé bàbá pọ̀n òyìnbó. Agbapna Olita Edo Walwese live on stage. Carry go. Wana siri ukwu o. Ayiro malebu. Enonya nuku yewuse. Iti makwera pa. Gaye mesu wera. Bedola keme filibata kwana. We are wakuyo. Oisale komere. Edo Walule la sinishobu. When are you enwe? Dr. Agbapna Olita live on stage. So when we no diamond wege. Idowu Agbes International Company Limited, Parliament Audio and Video Production, Isoken Circuit City, former Osula Royal Hospital, the number 2 Nosayaba Street off New Lagos Road for Benin City.